bánú sọ má bá ènìyàn kankan sọ. Ò bá bánú sọ má bá ènìyàn kankan sọ. Ohun tó ń dùn ẹ́ lọ́kàn má bá ènìyàn kankan sọ. Ò bá bánú sọ má bá ènìyàn kankan sọ. Ojú láre ọ̀rẹ́ òdẹ́nu. Mídẹ́là, ọ̀rẹ́, o ò rántí mi mọ́, just smart, ajá lọ skúmbà yẹn. Mídẹ́là, orí fọ́gò, kí ló ṣẹlẹ̀ náà? Ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? Bó ló ń lọ, bó ló ti ń bọ̀? Gbogbo ẹsẹ̀ tí wàá sùn mi báyìí. Àwọn wá ṣe káàkiri ni kò síbi tí ì ti lè. Ọkọ̀ tí wàá rògbò pé ẹran kejì wàá gbé báyìí gbogbo tí n bá ti rí sẹ́lẹ̀ máa lò sí. Iṣẹ́ ló ń wá, iṣẹ́ mo wá o. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀, wà á ríṣẹ́. Ní tíṣẹ́ yẹn o ò ní problem. Tí mo ti rí ẹ yìí, nǹkan tí mo fẹ́ kó ṣe sí ní báyìí pé ọ̀rọ̀ àtẹ̀lé mi jẹ́jẹ́ kó dẹ̀ lọ jẹun kó tẹ̀ kọ́ ṣáwà náà. Bó ló ti ń bọ̀ látàárọ̀ báyìí? Mo wá ṣe ká ní. Oh my God. Mo ń jáde tẹ́lẹ̀ ní mi lọ́bì ọkọ̀ wọn báyìí. Let's go. Jẹ́ ká lọ ọ̀rẹ́ mi. So smart for Orí tó jọ mẹ́ta. Mo rí ẹ lénìí. Bánú sọ má bá ènìyàn kankan sọ. Ò bá bánú sọ má bá ènìyàn kankan sọ. Ohun tó ń dùn ẹ́ lọ́kàn má bá ènìyàn kankan sọ. Ò bá bánú sọ má bá ènìyàn kankan sọ. Ojú. How are you? I'm fine there. Níbo ló wá dà báyìí? Baby, best I get a food store at one drinking. I need to come on a store. That's the like in fellow get it. Okay. Guess what? Okay. Bí mo ṣe ń kọjá ń sìn tí mo ní kí n lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó wà ní flat tó wà ń bẹ̀ yẹn. Okay. Mo ṣe pàdé ọ̀rẹ́ mi nìyẹn. Wow. So Mídẹ́là lórúkọ ẹ̀, a jọ lọ sí school gbà yẹn ní. Nice So ó wá ń sọ pé òun wáṣẹ́. O ti rí iṣẹ́ tọ́lọ̀ tẹ̀ ti bless èmi tí mo jọ́ rẹ̀. Mo ní kò sí problem. Sórí nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi nísìnyí báyìí. Òun ní pé wàá mú lọ sínú ilé báyìí. Tá bá ti wọlé, bá mi bomi fún kó mu omi, kó jẹun, kó ṣáwà. Tó bá ti dọ̀la, a máa lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tó wà ní Èbúté Mẹ́ta. Ẹ̀ ń wọ́ ọmọṣẹ́, owó sì ń wọ́ ẹ̀yàn lọ́fíìsì wọn. So Mídẹ́là, ìyàwó mi lélẹ̀. Ṣé ìyàwó ẹ ni? Oh wow. Uncle ẹ ti fine jù. Wow. Èèyàn sọ fún yín pé ẹ fine rí. Sure. Ẹ fine jù ọkọ mi gan lọ́sẹ̀. So sweet. Are you stupid? Irú nonsense wo lélẹ̀ náà? Baby, calm down. Ó dẹ̀ ń admire ọkùnrin mi lójú mi bí báyìí. Ṣé bọ́ọ̀rẹ́ ni? Ojú mi ò dẹ̀ ń sọ fún ọ̀rẹ́ mi pé ọ̀rẹ́ mi fine ju èmi lọ. Ṣé ó wà insane? Àṣàyè tẹ́gọ́ fẹ́ bàjẹ́ ní báyìí. Okay, nonsense tó máa ń dánwò tí màá sí ilé. Ó dẹ̀ ń sọ lójú mi báyìí pé ọ̀rẹ́ mi fine ju ọkọ tiẹ̀ lọ. Orí bẹ́ẹ̀. Akíló tó ṣe báyìí. Okay, mo ti rí reason tí àwọn èèyàn kì í fẹ́ ṣoore. Nísìnyí báyìí tí mo ti mú ẹmọ lé mi, ìyàwó mi ló dẹ́kun tó ń fa ètè mọ́nú sí. Okay, tí n bá gbà ẹ̀ sí nísìnyí tí n bá sí nílé wa máa bá ìyàwó mi lájọṣepọ̀. Àbí yẹn kọ́ ni ọ̀rẹ́ jọ nítorí ọ̀dọ̀ mi fẹ́ wàhálà. Mi fẹ́ problem. Màá fẹ́ kó o fi bíbá ìsílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀ máa fọlọ́pàá mú ẹ. Babe, stop. Kí n stop kí ni? Tí mo bá yà ká gbá etí ẹ̀. Ó ń ṣeré ní just man. Ní sùúrù ìwé kọ̀wọ̀ jù báyìí náà jẹ́ ká wọlé àmàṣẹ́tì. Wọ́n inú ilé wo? Okay, inú ilé tó bá mi fọwọ́ kọ́. Àbí? Kúrò mi báyìí ní ìfẹ́ fún mi. Mo ní kó kúrò mi báyìí. Mi ìfẹ́ wàhálà. Kúrò mi báyìí sẹ́ẹ̀. Ṣé kí n bá ẹja ni? And you? Mi ìfẹ́ rí ẹ nínú ilé mi wá wọnú ilé yẹn lọ́sẹ̀ báyìí. Ìfúrúsì tó báyìí. Ẹrù ẹ tó kéré àti tó wo àwọn kò tẹ̀lé idiot. Ẹjọ́ ló máa ṣorí burúkú tẹ́ ẹ máa ṣe. Rárá má ṣe báyìí. Má ṣe kí ni yẹn? Má ṣe báyìí. Tó máa fọ́ ọkàn mi. Ọmọ mi kẹ́ mo ti skip mi kí pẹ́ bínú o. Mo tẹ̀ ń jáde lọ nìyẹn mi gbọ́dọ̀ bẹ́nu lé. Mo ń jáde lọ sí mi gbọ́dọ̀ bẹ́nu lé. Ìwọ mi kí wá jẹun. O dẹ̀ fẹ́ máa bá ìyàwó mi lájọṣepọ̀. Baby. Don't do that to her, beg. Baby, stop.
mo ní ewu lórí burúkú ẹ̀fọ́ ní kú wọ́n burúkú tí ẹ̀fí kọ́ bá mi. Subscribe to Media TV on YouTube. You are glad.